My name is Benz. Orúkọ mi ni Lizzie. Lizzie. Àbí lazy. Káàbọ̀ sí ilé arẹwà. Ìjẹ́ gbogbo ohun tó ń rí rẹwà lójú ẹ̀ bí? Alówó ti wà lójúmọ́ máa yẹ ìtàn 20. Ọmọ mi ta lásán lójú o. Ó dá ó tún ta lọ́wọ́. Ìwọ ni wọ́n mọ̀kàn lẹ́gbà. Òtún máa ń kílẹ̀ pé wọ́n lọ́lọ́ṣọ ńlá wọ́n bẹ́ẹ̀ fà á. Bọ́ ẹ ní àwọn máa jẹ́ kó mọ̀ kó àgọ̀gọ̀ lọ́lọ́ṣọ ńlá. Peter ní bàbá mi sọ. Ẹyin tí ajá fi ń fọ ọbẹ̀ ṣe ló pa tó jẹ. Ṣé mi pẹ̀lú iṣẹ́ ìṣe bísínẹ̀sì? Ṣé lè ńlá kọ̀ọ̀kan ni? Ṣé ń gbà tí o wá ń kó àwọn ọjà tí o lè di owó fẹ́ mi tí wọ́n dẹ́ gbowó tó yẹ kó gbà lọ́wọ́ mi tó ti mi lọ́wọ́ tó pé èmi ni. Ẹ ṣó pọ́sibù kébì náà ní kó máa bọjà mi jẹ́ ni. Ẹ̀sìn káwa náà ló lè fi mú wa ẹ̀gẹ́ ẹ̀. Ó ti fìyà jẹ wá jù náà. Gbogbo nǹkan tá fẹ́ kẹ́ bá a ṣe ni pé ẹ bá a yanjú ẹ̀. Sórí gbogbo orí tó ti jẹ́ yà. Ìṣẹ̀dá wọn padà bọ̀. Wọ́n wọnú àgọ́ ara rẹ̀. Ó wà á rí ìnira títí yóò fi wo Elédùmarè tí yóò fi gba ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n pálí kan máa ń wà pátákó níbẹ̀ tó lè pa ọ́. Èèwọ̀ irọ́ ni ikú kan ò ní palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀. Òkè èmi lè fún tó sọ̀rọ̀ tí a rí. Ẹni tó bá kàn mí, ó kò ikú. Ẹni kàn mí kò ìyọnu. Ògbólógbò àjẹkọ̀ ní gbóná títí kò mú mi ọ̀rọ̀ bí kì bá jà ìdọ̀yà sí ni. Ẹ ti kó èmi Elizabeth ọmọ làbákẹ́lẹ́ ní Olóṣọlá. Ẹ ti kó ikú. Ẹ̀mí èyí á fáyín kíkọ́ àǹtí. Ẹjọ́ fáyín tẹ́m láìs. Ọmọ kúlódé ìyá ọ̀gbọ́n lé nǹkan mọ̀ ti ṣe mí. Wo more strong wealthy customers. This is about 100 peace.